akúndélé àsìkò yìí yóò dára fún wa lágbára ọlọ́run ọba àmín. ìròyìn fẹlifẹli náà ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. lónìí ti ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kọkànlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. síwájú ìròyìn ọ̀hún ẹ jẹ́ ká dé òkè lọ́hùn adarí bọ̀ náà. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. ẹ káàbọ̀ padà. ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. lórí bí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà ti rí lọ́wọ́ báyìí àti ọ̀rọ̀ owó orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tí ò níyì ní ìgboro àwọn owó lágbàńlá ayé báyìí o. ní báyìí wọ́n ti ní ètò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu yóò gba ọ̀nà ìbúrú yọ sí gbogbo ọmọ orílẹ̀-èdè yìí, èyí tí yóò mì ilẹ̀ tìtìtì pẹ̀lú ọ̀nà àti ọgbọ́n inú kan èyí tí ètò ìṣèjọba rẹ̀ yóò gbé jáde o, èyí tí yóò fún owó náírà ilẹ̀ yìí níyì láwùjọ àwọn owó jákèjádò àgbáláyé, pàápàá jù níwájú owó dọ́là eléyìí tí náírà ti forí wọ́n ìgànná o. ẹni tó sọ̀rọ̀ yìí lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun lẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé àti ohun gbogbo tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó, ọ̀mọ̀wé Tọ́pẹ́ Fáṣùà tó gbé ọ̀rọ̀ ń léde fún àwọn akọ̀ròyìn sọ di mímọ̀ o wípé oníkálukú wa la mọ̀ wípé owó náírà ilẹ̀ yìí kò níyì mọ́ lọ́wọ́ báyìí, ó sì ṣe àkóbá fún ọ̀pọ̀lọpọ̀ ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. ó ní ṣùgbọ́n o pẹ̀lú ìlànà èyí tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń tẹ àwọn ìṣàkóso ètò ìṣèjọba rẹ̀ èyí tí wọ́n ń tọ̀ lọ́wọ́ báyìí tí wọ́n sì ń wá ọ̀nà láti gbé jáde. ó ní láìpẹ́ yìí ó ní bí wọ́n bá gbé jáde o yóò mú ìdùnnú, ẹ̀rín òun ayọ̀ sí gbogbo ẹ̀kẹ́ àti ojú àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà, tí ó sì jẹ́ ohun tí ó jẹ́ wípé yóò mú àyípadà ọ̀tun bá owó náírà ilẹ̀ yìí, tóun náà yóò sì níyì láwùjọ àwọn owó. ọ̀gbẹ́ni ọ̀mọ̀wé Tọ́pẹ́ tó sọ̀rọ̀ náà nílùú Àbújá ò fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé kan èyí tí wọ́n ṣe pẹ̀lú àwọn lẹ́nulọ́rọ̀ nínú ètò ọrọ̀ ajé àti ọ̀rọ̀ owó, èyí tí wọ́n ń wọ ọ̀nà àbáyọ èyí tí wọ́n yóò gbà tó ń ti bí wọ́n yóò ṣe mú àyípadà bá owó náírà ilẹ̀ yìí, tóun náà yóò fi di ẹni yìí láwùjọ àwọn owó, èyí tó wáyé nílùú Àbújá lánàá. àwọn ẹgbẹ́ kan ni wọ́n ti sọ̀rọ̀ jáde báyìí. ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pè ní Coalition for Democracy in Nigeria CODIN, èyí ni wọ́n ti ké sí ààrẹ Bọ́lá Ahmed tí í ṣe ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà wípé o lórí owó tùlùtùlù kan $150 million èyí tí wọ́n ní lára àwọn owó èyí tí olóògbé General Sani Abacha tó kó pamọ́ sí àwọn ilẹ̀ òkèrè, èyí tí wọ́n kéde láti ọwọ́ ìjọba orílẹ̀-èdè France wípé owó ọ̀hún wọ́n rí o nínú kóló kan èyí tí wọ́n kó pamọ́ sí, tí wọ́n sì ṣetán láti taari owó ọ̀hún padà sí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó sì jẹ́ wípé ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu ni yóò tẹ́wọ́ gba owó ọ̀hún o. àwọn ẹgbẹ́ ọ̀hún tí wọ́n pè ní CODIN ti wá gba ààrẹ Bọ́lá Ahmed Tinubu lámọ̀ràn láti ṣe àmúlò owó ọ̀hún ní ọ̀nà eléyìí tí ó mú ìrọ̀rùn ìdẹ̀kùn bá ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ka ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè Nàìjíríà. ẹni tó sọ̀rọ̀ náà lásìkò tí wọ́n ń bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ nínú ìpàdé pàjáwìrì kan eléyìí tí àwọn ọmọ ẹgbẹ́ ọ̀hún tí wọ́n ṣe ní àná o nílùú Ìbàdàn tí ṣolúlù ìpínlẹ̀ Ọ̀yọ́. ààrẹ ẹgbẹ́ náà ọ̀gbẹ́ni Moshood Ẹ̀rúbàmí èyí tó bá àwọn akọ̀ròyìn sọ̀rọ̀ lẹ́yìn ìpàdé ọ̀hún ní owó ọ̀hún tó tó $150 million. ó ní kì í ṣe owó kékeré bá a bá ṣe owó ọ̀hún sí owó náírà ilẹ̀ yìí. ó ní owó tùlùtùlù tí ń dẹ́rù bòṣì tó lè lé iṣẹ́ òun ìyà tó lè lé wọ̀gbẹ́ni o. olóhùn wá rọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu kí bàbá àwọn ó má ṣe lọ́wọ́ o, kí wọ́n má ṣe darapọ̀ mọ́ àwọn jẹgúdújẹrá ìjọba àti àwọn ààrẹ èyí tí wọ́n ti jẹ nílẹ̀ rírí o, tí wọ́n ní orúkọ rere tó ń ti ìtàn rere. ó ní kí Bọ́lá Tinubu gbìyànjú láti kọ orúkọ rẹ̀ sínú ààyè eléyìí tí ó máa mú ìdùnnú ìrántí rere bá gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti gbogbo àwọn mọ̀lẹ́bí rẹ̀, pẹ̀lú ṣíṣe àmúlò owó ọ̀hún fún ohun tó tọ́ àti ohun tó yẹ kó lè lápá rere nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí, kí àwọn Nàìjíríà kí wọ́n sì lè rí ipa ribiribi owó ọ̀hún lára ìdàgbàsókè ilẹ̀ yìí.
ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ Nigerian Labour Congress àti igun ìkejì wọn Trade Union Congress NLC tòun ti TUC lánàá ni wọ́n ti gbé ìròyìn kan jáde o tòun ti àṣẹ nítorí wàrà ṣẹṣà lórí wípé àṣẹ lọ́ba pa ọba kì í dàbá o máfọkòmí dáànà wọn ní ọjọ́ kan báyìí lè yàn kọ wípé kí gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ Imo láti òní o kí oníkálukú wọn kí wọ́n bẹ̀rẹ̀ láti yan ìṣẹ́lódì kí wọ́n gùn lé ìyanṣẹ́lódì látàrí owó oṣù èyí tí ìjọba ìpínlẹ̀ ọ̀hún kọ̀ jálẹ̀ láti san fún gbogbo àwọn òṣìṣẹ́ ọba pẹ̀lú agídí tòun ti ìfẹ́ inú o èyí tí gómìnà ìpínlẹ̀ náà Hope Uzodinma èyí tó ní tó sì ń lé fùrùkọ̀kọ̀ mú àwọn òṣìṣẹ́ ọba bẹ́ẹ̀ bá sì gbàgbé ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ní àwọn jàǹdùkú kan o ni wọ́n dẹ̀bò ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ NLC Comrade Joe Ajaero lọ́nà nílùú Owerri tí ṣolúlù ìpínlẹ̀ Imo níbi tí wọ́n ti ná bàbá òun tí gbogbo ojú òun ara rẹ̀ tó wú kùgbùkùgbù kó tó fi di èrò ilé ìwòsàn. Ní báyìí ọ̀rọ̀ ti wá jáde lánàá òde yìí wípé gbogbo àwọn òṣìṣẹ́ ìjọba ní ìpínlẹ̀ náà kí wọ́n gùn lé ìyanṣẹ́lódì bẹ̀rẹ̀ láti òní tí í ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kọkànlá. Bákan náà wọ́n kéde ọjọ́ kẹrìnlá nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí fún ìyanṣẹ́lódì eléyìí tí ó pa gbogbo orílẹ̀-èdè Nàìjíríà pọ̀ bí ìjọba àpapọ̀ bá kọ̀ jálẹ̀ láti tètè mú ìlérí òun àdéhùn tí wọ́n ṣe láàrin ìjọba àti ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ èyí tí wọ́n ṣe láti múṣẹ o oníbíwọ̀n múṣẹ ti ìpínlẹ̀ Imo ni wọn yóò fi bẹ̀rẹ̀ lónìí kí gbogbo òṣìṣẹ́ ọba lórílẹ̀-èdè yóò tó gùn lé eléyìí tó jẹ́ ti àpapọ̀ ní ọjọ́ kẹrìnlá nínú oṣù kọkànlá ọdún tá a wà yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde lẹ́yìn ìpàdé tí wọ́n ṣe lánàá nílùú Àbújá pẹ̀lú àwọn ìgbìmọ̀ tẹgbẹ́ òṣìṣẹ́ NLC àti TUC. Gbogbo àwọn olùtọ́jà láwọn ọjà ní ìpínlẹ̀ Èkó ni wọ́n ti pariwo síta tòun tí ó ń gbàjáre lẹ́nu wípé kí ìjọba dákun dábọ̀ kó gbà wọ́n o lórí àwọn owó kan eléyìí tí wọ́n ń gbà lọ́wọ́ gbogbo àwọn olùtajà ọ̀hún láwọn ọjà kan ní ìpínlẹ̀ Èkó pàápàá jù ọjà Balógun èyí tó ń bẹ ní erékùṣù ìpínlẹ̀ Èkó ní ìjọba ìbílẹ̀ Lagos Island lọ́hùn-ún gẹ́gẹ́ bí wọ́n ti sọ̀rọ̀ ọ̀hún àwọn olùtọ́jà náà lánàá ti ṣe ọjọ́ ìṣẹ́gun ni wọ́n pariwo síta o ìnira eléyìí tí wọ́n ń kojú rẹ̀ lórí àwọn ènìyàn àti àwọn òṣìṣẹ́ ọba kan tí í ṣe ti ìpínlẹ̀ Èkó èyí tó ń já ìwé tíkẹ́ẹ̀tì fún wọn lójoojúmọ́ èyí tó jẹ́ pé wọ́n ṣe àkójọpọ̀ owó ọ̀hún láàrin oṣù mẹ́fà wọn ló kéré tán ọlọ́jà kankan yóò san ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta náírà 50,000 naira wọ́n ní bẹ́ẹ̀ sì ni làwọn ènìyàn kan san owó èyí tó tó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún náírà 100,000 naira láàrin oṣù mẹ́fà sí ọdún kan tí wọ́n sì ní lọ́wọ́ tá a wà yìí ohun gbogbo kò fara rọ mọ́ o látàrí bí nǹkan tí wọ́n tí àwọn èèyàn ò sì jáde tìkẹ́tìkẹ́ láti wá ra ohun tí wọ́n ń tà mọ́ bíi ti tẹ́lẹ̀ ọ̀kan nínú àwọn olùtọ́jà nínú ọjà Balógun ọ̀hún tí orúkọ rẹ̀ jẹ́ Emmanuel náà san ojú ẹ̀ rí o ó ní ẹnikẹ́ni yòówù tó bá kọ̀ láti san owó ọ̀hún tàbí láti já tíkẹ́ẹ̀tì èyí tí wọ́n ń já lójoojúmọ́ tí owó rẹ̀ tó 700 naira ní ojoojúmọ́ ó ní wọn yóò ti gbá rẹ̀ tàbí kí wọ́n da igbá rẹ̀ nù tàbí kí wọ́n ṣe igbá rẹ̀ báṣubàṣu ni tó sì jẹ́ wípé orúkọ ìjọba ìpínlẹ̀ Èkó làwọn ènìyàn ọ̀hún ni wọ́n ń lò wọ́n ní nípa ìdí èyí wọ́n lẹ́ni tó bá tó ní ìgbàlá sátọ̀ lọ wọ́n ní ẹni bá sì rán ni níṣẹ́ náà lábẹ̀rù àwọn padà darí ọ̀rọ̀ gbogbo sí ọ̀dọ̀ gómìnà Eyín Babájídé Sanwó-Olú àti àwọn ìṣàkóso rẹ̀ láti dákundábọ̀ fi ojú sùnùkùn wọ̀rọ̀ ọ̀hún kí wọ́n gbà wọ́n ọ̀nà tí wọ́n yóò gbé gbà tí ohun gbogbo yóò fi dẹ̀ wọ́n lẹ́rùn lásìkò tá a wà yìí tí ìnira ọ̀hún yóò fi kúrò lára wọn nínú ọjà Balógun àti àwọn ọjà yòókù tí wọ́n ti ń kojú irúfẹ́ ìṣòro ọ̀hún. Lákòótán nínú ìròyìn wa fún tòní ṣé Yorùbá bọ̀ wọ́n ní ẹnìkan kì í gbàkàtà lọ́wọ́ akítì kò sẹ́ni tó lè gbálé bàbá ọmọ lọ́wọ́ ọmọ o ọlọ́wọ́ síbí ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tí í ṣọmọ ìpínlẹ̀ Akwa Ibom obìnrin eléyìí tó ti ní ìtàn tó fi lélẹ̀ ní orílẹ̀-èdè láfíríkà àti ní àgbáńláyé Indabashi ló ti sọ̀rọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé a tún ti rí ènìyàn kan tó ti fa akọyọ nínú àwọn tí wọ́n dáná ọlọ́gbọ̀nrangandan tá a mọ̀ sí cooking marathon yìí èyí tí í ṣe ọmọ orílẹ̀-èdè Irish eyín arábìnrin Alan Fisher ó ní lóòtítọ́ àti lódodo
lòun ti jẹ́ ọ̀kan o tó sì wà nínú ìtàn wípé Ndabashi jẹ́ ọ̀kan nínú àwọn tó gba àmì ẹ̀yẹ lágbàláyé fún obìnrin èyí tó dáná lọ́gbọ̀nràngàdà o tó sì jọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ adúláwọ̀. Ó ní bó ti wà náà bẹ́ẹ̀ sì ni o ó ní nínú ẹ̀mí òun ní ìtàn eléyìí tó jẹ́ dáadáa. Ó ní nínú ìtàn lágbàláyé orúkọ òun tún bẹ́ẹ̀ ó ní nǹkan méjì yìí kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ òun o. Ó lẹ́ni tó wá jẹ́ olúborí ọ̀hún tó tún gba àmì ẹ̀yẹ ọ̀hún lọ́wọ́ òun gẹ́gẹ́ bí ẹni tó ṣe dáadáa jù lágbàláyé èyí tí wọ́n ń pè ní Guinness World Record. Ó lóun kì í kú oríire ó ní yóò sì máa ṣe yóò máa dùn fún gbogbo wọn o gẹ́gẹ́ bí Ndabashi ti ṣe ọmọ ìpínlẹ̀ Akwa Ibom bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún jáde wípé nínú ẹ̀mí àti ara o òun ní ìtàn eléyìí tí ó máa jẹ́ kí orúkọ òun kó tàn dáadáa ní orílẹ̀-èdè lágbàláyé láwùjọ àwọn ẹni rere. Tó ẹ̀yin ará, ìròyìn Feli-feli kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV. Títí dojúmọ́ ọ̀la tẹ́ẹ̀tù máa láǹfààní láti gbọ́dùn rè míì. Ilé òní lé wa, ọ̀nà nínà wá, ayọ̀ láòkú pàdé. Fún mi Adénúgàdé tó mú ìrìnà wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.